mo fẹ́ sáré reply mọ́ mi nígbà tí mo sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ tó bá èèyàn 400 sùn so mi ìmọ̀ nǹkan tí woman ẹ̀mí ni pẹ̀lú pé irọ́ lásán nìyẹn. They are in Spain, everything na ogun for you people. He has no ilé iṣẹ́, is working for government. Alájà Sekinat ọlọ́run ju ẹ̀dá lọ, ọlọ́run ju ẹ̀dá. Ṣé wọ́n ti fẹ́ lómi ìrọ́pò ọ́fíìsì ẹni àbí wọ́n ti pa? Ẹ tún fún wa ní more details nípa ẹ̀. Àmọ́ nípa irọ́ lásán nìyẹn tí ẹ sọ yìí mà. Mi ìmọ̀ kan tẹ́ ẹ mí nìna. Bọ̀ tó bá yẹ pé lórí ọ̀rọ̀ pé mo sọ pé bọ̀bọ̀ yẹn wà spiritual, lẹ sọ pé irọ́ lásán ni. Mọ́mì tó bá ti release ọmọ yẹn, bọ̀bọ̀ yẹn, ṣe bẹ́ẹ̀ lọ́mọbìnrin. Ajia Sekinat ọlọ́run ju ẹ̀dá. Tẹ́ bá lọ́mọbìnrin, ẹ send ẹ̀ sí bọ̀bọ̀ yẹn. Ẹ jẹ́ kó ọmọ yín lọ enjoy lọ́dọ̀ ẹ̀ náà. If it is natural thing lójú yín, ẹ jẹ́ kó ọmọ yín lọ. Tàbí tó bá jẹ́ pé bóyá èmi lẹ sọ pé bóyá mò ń parọ́, bóyá ẹ wò pé bóyá my appearance. Mọ́mì, mo rí pé ẹ̀ ń taṣọ, but mo ti wá fọ́tò yín mi rí. Mọ́mì, ṣe lè sẹ́ndì orúkọ yín àti orúkọ ìyá yín bí a kẹ́ ya wèrè fún 2 weeks kẹ́ lè fi mọ̀ pọ́lọ́ ń gbé ayé láwọn kan lọ́wọ́ tí ó yàtọ̀ sọ́rọ̀ ẹnu, tó yàtọ̀ sọ́rọ̀ social media, tó dẹ̀ yàtọ̀ sọ́rọ̀ costume, ọlọ́run gbé ayé láwọn kan lọ́wọ́. Ẹ lè try yẹn náà wò. So assignment méjì tí mo máa fún yín nìyẹn láti mọ the fact about what I'm saying here. Ìyẹn kọ́ kí n sọ pé mo parọ́ kó escape o. Mọ́mì, ẹ lè dàgbà o, ẹ lè rìn pẹ̀lú lájú yín dáadáa, ẹ̀wẹ̀ tẹ́ máa bẹ́ sí. Ẹ̀wẹ̀ tẹ́ máa bẹ́ sí o. Tẹ́ bá fẹ́ mú àmọ̀ràn wá lórí nǹkan tẹ́ mọ̀ nípa ẹ̀. Ẹ sọ̀rọ̀ ni, ẹ explain, máa lè learning nípa explanation yìí because èmi tí mo ń jáde sọ̀rọ̀ ní public náà, mo ń try láti put àwọn èèyàn mi through the right way, ká má bàa jìn sọ́fìn. And second one, mo wá rí yín as pé bóyá bí ìgbà tó wá pé alájà yìí, ẹ̀yin gan lè wà nínú géèmù yẹn. Ẹ̀yin boys, ẹ smart. Tí bá ń jáde tí bá ń sọ reality fún yín, ẹ má fi gbádùn ọjọ́ kan jẹ̀yà ọdún 10 o. Tí wá ń já yín tó mọ nǹkan tí mi sọ o. Lóòótọ́ èmi ò lè ṣeré oògùn burúkú bẹ́yẹn fún èèyàn kó ló máa lò wá. Aṣínà wà láì mo yẹ àṣírí téèyàn fi ń ṣoríire nínú ayé tó yapa. Ó máa náwó ní aláyé, ó máa gbaṣẹ́ tó kàn fáwọn ọdẹ máa gbéra tán. Ọlọ́run wà, Ọlọ́run ti kọ kádàrá ẹ̀ náà tẹ́lẹ̀. Káyé má kọ̀ bẹ̀rẹ̀ tọwọ́ bọ̀ náà ló fà téèyàn fi ń ṣègbìyànjú. Kò ń ṣe pé bóyá ó ní kàrámọ̀ kan nínú tó lọ fà. Mo já yín tán. Ṣẹ́rí èmi Saidi, èmi kúrò nínú àwọn tó yẹ pé ó máa wá láti máa sọ̀kan tó máa fi inú yín dùn àbí láti máa fa ojú yín mọ́ra torí nǹkan tí máa jẹ. Mo ti try nínú ayé náà, mo ti gbìyànjú níwọ̀nba. So the necessary thing tó kọ̀ kù ni pé gbọ́kàn já àwọn èèyàn tán normal. Ó tún di pé level tí mo mọ̀ yìí, nǹkan tó yẹ ká mọ̀ nílẹ̀ Yorùbá, ṣé nǹkan tó yẹ kó dùn mí fún yín alájà ni pé tó ti ń pè yín ní Ajia, mo ti mọ̀ kí problem ti wà. Tẹ́ ti fi Ajia sára orúkọ yín, Sekina, mo mọ̀ kí problem ti wà because ẹ̀yin gangan fúnra yín bẹ́ẹ̀ nímọ̀. Tẹ́ bá nímọ̀ ẹ̀ ní máa pera yín lálájà, ẹ̀ mọ̀ kan tó ń pè lálájà ní àlejò Mẹ́kà níbi tó ti ṣá ọmọ yín rádaràda. Àwọn Arab ń ṣá ọmọ yín rádaràda ni wà important ni wọ́n ka yín sí wọn ká black kún anything nílẹ̀ Arab. Now màá wá fi example kan fún yín kí ẹ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ dáadáa. Mò ń bọ̀ wá. Wọ́n fún mi tí bá fẹ́ yẹn wẹ̀ láti ìdílé kí n sáré bóbìnrin sùn stéètì rẹ̀. Mi máa bóbìnrin sùn stéètì kí n sọ pé iná àtòbí yẹn àdórí ara mọ́. Lórí pé tàbí àwọn àgbẹ̀ kí n máa do mọ́ lóúnjẹ bẹ́ẹ̀. Wípé àwọn ọkùnrin yìí kò lọ máa do tó bá ti ń do èèyàn. Yes now, bóyá ìwà ni èmi sọ̀rọ̀ baláwo yẹn èmi ò ṣe ewu nǹkan bẹ́ẹ̀. Mo rò pé ń gbọ́ bọ̀bọ́ yìí explain nípa experience tó ní nípa iṣẹ́ burúkú tí wọ́n fẹ́ gbé fún pé tó máa fi bá obìnrin sùn. Bọ̀ obìnrin tó bá ti fi bá sùn ìgbà kan ṣoṣo yẹn náà ni kó bá wọn sùn kó má padà ní sex pẹ̀lú wọn mọ́. Sódà gbogbo ibi tí àwọn ọmọbìnrin yẹn bá ti ń lọ kádàrá tòun títí wọn lòun á máa fi bìsà. Ẹ wo àhínjìnà láàrin kùtẹ́ onídodo bí mo ṣe máa ń sọ. Ẹ lè wo mi bí ọmọdé but láwọn tó jẹ́ pé tí ò mú mi jìyà mọ́ tó lè mímí àwọn èèyàn fẹ́ mọ̀ di abájọ mi wọn bọ̀ wọn ọmọ àfà ayé ò gbàgbé mi. Àwọn tá ti jọ wà tipẹ́tipẹ́ wọn gbàgbé mi. Àwọn tó jẹ́ pé tálákà ni wọ́n tẹ́lẹ̀ tán ti padà ṣe oríire wọn gbàgbé Ọlọ́run lára mi torí mi náà ń ṣègbéraga sí wọn. Kò yé yín, ó kéré jù tí ṣe tí mo sì dáyé yìí, tí mo sì gbọ́njú mọ̀ nípa ìṣẹ̀ṣe yìí, tí mo sì ń ṣe àtú àwọn èèyàn sílẹ̀ yìí, ó kéré jù wọn irú ẹni máa ti dáyàn 4 million people lóhùn. Àsìn ó kéré jù. Ẹ mọ̀ pé mi ò kí ń ṣe ẹni tó wá ń post lágbájá wá kí mi sórí social media, tàmẹ̀dù wá kí mi sórí social media, Mrs. lágbájá wá sọ́dọ̀ mi wá ṣoògùn. Mo ń post àwọn nǹkan bẹ́ẹ̀ sórí social media torí mi ní ìdí ẹ̀ ní. It is part of advertisement. Nǹkan tí n bá ti fẹnu mi sọ ń bí pé ó wúlò fún ẹ láti lò tó bá ti gbàgbọ́ dẹ̀ ń stay your house mi mọ̀ ń pa ẹ̀. Mi ní ìdí ẹ̀ ní. Àwọn tó ń ṣe o láti jẹ́ kọ́ mọ̀ pé àwo ni wọ́n. Kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ o. But kéṣinṣin wá kí mi mo lè post ẹ̀ sọ́n láì bí mo ṣe wà yìí. Torí pé kò ń ṣe permanent iṣẹ́ tí mò ń ṣe mo kàn tún mú mọ́ṣẹ́ ni. Torí àwọn tó ń mọ̀ ń pa ẹ̀. Sanwó mi kí n fún ẹ níṣẹ́.
kò jù bẹ́ẹ̀ lọ. So tí ìbá wa jọ yín lójú alájà ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ṣé ti gbọ́ statement lẹ́nu ọmọkùnrin yẹn ẹ wo ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣáà be careful through sex a lot of things ń ṣẹlẹ̀ ẹlòmíì ọlọ́lá ni ó padà dẹni ilẹ̀ ẹlẹ́ẹ̀kan pátá tí ò jéèyàn mọ́ tí ò bá dẹ̀ múra sọ̀rọ̀ rẹ̀ ó lè má jéèyàn mọ́ táyà fi parẹ́ dítù pé ó ti kọlù nǹkan tí ò yẹ kó kọlù àyàfi tó bá pàdé ìràpadà gidi nǹkan tó dẹ̀ fà tẹ́lòmíì ò kí fi ń bọ́ nínú pírọ́blẹ́mù ni pé tó bá fẹ́ pàdé ìràpadà gidi búrúbù bọ̀bọ̀ wà á náwó wà á lówó torí babaláwo ò ní ó lójú nǹkan tó tún já nínú igbó wọn tó tún rí sìn rírà ni ló pọ̀ jù bẹ́ẹ̀ mo dé ọjà níjẹta mo fẹ́ ra odindi ẹyẹ àkàlà mo rẹ́rìn mo wá fẹ́ ra wolf ìkòkò odindi mo gbọ́ iye mo sáré padà ó ti lọ fàgùn ẹ̀yin náà ẹ bọ́ sọ́jà tẹnu fúnra yín pẹ̀lú nǹkan tí mo sọ yẹn price ẹ̀ fẹ́ kọ́ sọ́dà comment fún mi májọ̀mọ̀ ò sí bẹ́ẹ̀ so dádì mi Babátúndé Oyínládé God bless you my father lórí ọ̀rọ̀ bí mo ṣe sọ fáwọn èèyàn pé múnà no dey disturb me now èmi náà ṣiṣẹ́ ní kí n tó jẹ dádì mi ní Saheed engage them let them go and clear your farmland thank you for compensate them for a job well done my papa papilo God bless you sir Mr. Babátúndé Oyínládé àwọn pípù tó wá ń bẹ́ẹ̀gì èèyàn fún owó wọn kì í wá ń bẹ́ẹ̀gì èèyàn fún iṣẹ́ ó lè ní wọ́n wá ẹni tó máa rí lórí táwọn máa fi tó bá ti wá rí eyín lórí tán wọ́n á tún gba ilé ìjọsìn lọ wọ́n á lọ ṣe thanksgiving ó lè ní wọ́n rẹ́dì àti ṣiṣẹ́ tó bá rẹ́dì àti ṣiṣẹ́ iṣẹ́ pọ̀ ṣé bẹ́ẹ̀ mi náà create iṣẹ́ fúnra mi ni gbogbo àwọn kinní èmi àtàwọn àbúrò mi lájọ máa ń gùn tá bá gùn mí jáde bá a lè bẹ̀rẹ̀ láàárọ̀ kó dìrọ̀lẹ́ tàbí kó di alẹ́ èmi máa sweat àwọn náà máa sweat but people don't want to know about your sweat they just see your fineness in public and be jealous pé mo fẹ́ dàbí lágbájá ẹ wá má báyàn ṣe competition wo ara ẹ kọ́ṣe kó dẹ̀ wo àwọn olóríire tó ti dáa fún kọ́ṣe má wàá fi ọlá èèyàn kan tọrọ torí pé nǹkan tí ẹni yẹn face underground ó mọ̀ ó fọlá ọlọ́run tọrọ kó dẹ̀ ṣe bí ó ṣe wà bọ́lọ́run ṣe dá ẹ torí pé àyànmọ́ àti kádàrá ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ you understand mọ̀ nǹkan tí oníkálùkù ń face underground you just see the appearance and be jealous that I want to be like so person má fọlá ẹni kankan tọrọ and don't do competition with anybody ìyá ẹni mo fọwọ́ reply máa máa sọ̀rọ̀ nípa àwọn a lot of necessary thing kò yé yín ìyá rí péjì ọjà mi ni mo ti wá bá ya ewì kí ìyá ilé mọ̀rú ẹni tó ń sọ̀rọ̀ torí wọ́n lè ṣẹ̀ṣẹ̀ join péjì mi oníṣẹ̀ṣe ni mí oníṣòògùn ni mí kì í ṣe babaláwo torí babaláwo àwọn kó fáwọn àsìmọ́ gbọ́fà púpọ̀ babaláwo dẹ̀ ní wọ́n máa ní òfin tó máa ń dè wọ́n bọ́ ṣe rírú àwa ọlọ́run ọba babaláwo gbàfẹ́ lédùmọ̀rì àwa náà gbàfẹ́ lédùmọ̀rì ṣá it is all the same because ewé àjẹ́ òbàlẹ̀ kò póríṣi méjì kò yé yín so epo gí apá kò póríṣi méjì ewé pápá san lóòótọ́ póríṣiríṣi nílẹ̀ ẹlẹ́bọ̀ lédùmọ̀ àìríṣìdá àmọ́ kò póríṣi méjì lọ́dọ̀ àwọn tí wọ́n ń lò ṣiṣẹ́ ìkan náà ni gbogbo wa nílé ayé ẹni pé mo quiet lórí ọ̀rọ̀ religion lẹ́nu jẹ́ mẹ́ta because mo rí àwọn àfáà tó jẹ́ pé orí wọn pé tán sọ̀rọ̀ síta tán fáyà gidi tán jọmọ Yorùbá wọn ló yẹ kí n ṣe kí ni mo keep short God bless you my people so ìyá ẹ̀ assignment mo fún yẹn má gbàgbé àti ṣe o my number is 08069 176101 ẹ má pè mí direct ẹ kọ wá sí WhatsApp mi láti fún mi lórúkọ yín àti orúkọ ìyá yín yẹ wá jẹ́ kí yá wò bóyá nǹkan wà lọ́wọ́ mi àbí kò sí tó bá pè yẹn lẹ́ ń pè ní irọ́ tó bá yẹ pé bọ̀bọ́ yẹn lẹ́ wá sọ pé irọ́ ni tí ó bá tọ́ bá ti release ẹ send ọmọ yín lọ sọ́dọ̀ ẹ̀kẹ́ jẹ́ kó bá sùn orí yín máa pé nígbà tẹ́ bá ń dààmú lórí ọmọ tẹ́ mọ̀ nǹkan tó fa gọ̀gọ̀ mo dẹ̀ kúkú jẹ́rìí àwọn scammer tó wà níta wọ́n máa gbá yín bí wọ́n máa bójú yín jẹ́ bí ara yín máa tó balẹ̀ you will learn in that way